You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wa wípé a kò wojú ọjọ́ ṣeré. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ. Ṣó yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun la ayé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo ni a mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kí a jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Ọ̀rọ̀ yìí ó kọ mí lóminú. Ọ̀rọ̀ yìí ó sorí àgbàkodò. Ó sorí àgbàkọ. Tẹ́lẹ̀ pé mo tún mi kanlẹ̀. Etí wa ò ní gbọ́ aburú lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé lójú àwa ẹ̀dá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tá a jẹ́, ó ti di dandan kó rí bẹ́ẹ̀, ó di dandan ká rò bẹ́ẹ̀. But tí n bá gbé fídíò yẹn wá pẹ̀lú nǹkan tí ọ̀jọ̀gbọ́n yìí sọ, àwọn wo ni àwa Yorùbá la máa ń pè ní ọ̀jọ̀gbọ́n? Àwọn pòfẹ́sọ̀ wa náà jẹ́ ọ̀jọ̀gbọ́n. Kò tún wá ṣe àwọn tó tún wá kàwé gan, torí wípé kí ni àwọn òyìnbó wọ́n wá kó wa lẹ́rú pátápátá ni. Torí at the end of the day nsìn, a rí wípé nígbà tó ń sọ wípé àti ẹ̀mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì, àwọn ancestors wa gan gbà yẹn gan wọ́n rí ilé ayé gbé. Ìgbà tó ń sọ wípé àmọ́wọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì, wípé àwọn wá kọ́ wa ní education sìn, ayé ó dòpolúmọṣù. Gbogbo ẹ̀kọ́ tó wá kọ́ wa náà kò ju wípé kí ìjọba kó fi gbá ọmọ ìlú, kí ọmọ ìlú kan gbá ara wọn, kan lura wọn níbi jìbìtì, kan ṣe òun nìkan ló kù. Kí ni ọ̀jọ̀gbọ́n yìí, Dr. Charles, kí ló sọ? Ó dárúkọ àwa Yorùbá ń bẹ̀, ọ̀rọ̀ Yorùbá nation wa yìí gangan. Díẹ̀ ni màá sọ ń bẹ̀, èmi àti màá fọwọ́ lé rọ́bà ẹ̀, a máa jọ gbọ́, a máa jọ wò ó, ojú tá a máa fi wò ó ní fọ́, ojú tá a máa fi pò ní di. Ọ̀rọ̀ náà máa kọ mí lóminú o, torí wípé kí ni àwọn kan ń pariwo yẹn wípé àwa Yorùbá nation yìí, tí ò bá jẹ́ wípé mo mọ báwo ọmọ Yorùbá ṣe jẹ́ ni mi ò bá darapọ̀ mọ́. Àwa là ń sọ wípé irọ́ nìṣẹ́, kó síbi tán ti ń kẹ́dìyàlẹ̀. Bójú gbogbo ẹ lọ, wọ́n ní tí ò bá nídìí obìnrin ìjákùmọ́lú. Ṣé mo wí ire? Tí mi bá wí ire, bá mi correct ẹ ní. Tó bá dáa gbọ́n lọ ti ń tún òwe yẹn pa, wọ́n ti ń correct ẹ dáadáa. Bí ò bá nídìí obìnrin kì í jẹkùmọ́lú ìkan nínú méjèèjì. Dr. Charles sọ̀rọ̀ tó kọ mí lóminú nínú ìrìn àjò wa yìí. Ominú kọ mí. Still yes, fídíò kan wà níbí tí máa fẹ́ ìwọ tó bá fẹ́ràn ẹbí ẹ ni o. It's not compulsory, because àwọn kan rí gẹ́gẹ́ bí wípé ẹ share ètò yìí, wọ́n máa ní ẹ share àwọn share kan wà ṣe ni láǹfààní ni. Bó o bá share sí àwọn ọ̀rẹ́ bọ̀ àwọn ẹbí ẹ nílùú Nàìjíríà yìí, wàá rí pé ó ṣe kókó, ṣe pàtàkì pé eléyìí òótọ́ náà sọ. Àwọn òbí kan wà nísìnyí tó jẹ́ wípé ọ̀nà tí àwọn èèyàn fi ń wá nǹkan yìí ó kọjá bẹ́ẹ̀. Tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lú, gẹ́gẹ́ bí mo tún ṣe sọ ni. Tí ò bá ṣẹlẹ̀, wọn ò ní fi fún wa ní wọ́n ni. Tàbẹ́ gbọ́ mi. Tí ò bá ṣẹlẹ̀, wọn ò ní fi fún wa ní wọ́n ni. Wọ́n nìyẹn máa gbé wá. Ìwọ tó bá dúró wò tán ni.
ìyẹn ló sọ pé ò ní dúró wò tán ẹ dúró wo ilé ìtàn tó bá wò débi tó dé o ò lè mọ nǹkan tí mò ń sọ nínú ọ̀rọ̀ wàá dẹ̀ mọ̀ pé gbogbo wa pátápátá ló kàn. ọ̀rọ̀ tí Dr. Charles wá sọ ó wá lọ bọ́ sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú Yorùbá Nation láti bí ọdún 2-3 sẹ́yìn wá tí Dr. Charles wá fi wá sọ̀rọ̀ yìí ó wá di wípé ibi ire ló máa já sí ṣá ẹ má jẹ́ ká lose hope ẹ má jẹ́ ká lose hope kò sí kírú ẹ̀ má ṣẹlẹ̀ bọ̀ kò sí ní ìjọ́mọ́ ènìyàn náà ni wá onílàákàyè èèyàn kò sí kó máa gbọ́ kó wá rí gbogbo nǹkan tó tún wá ṣẹlẹ̀ yìí wàá jókòó wàá rò wípé Ọlọ́run ó dàbí kó fẹ́ lọ rìn àjò kan náà ni kó fẹ́ lọ gba físà wàá máa doubt pé ṣé wọ́n máa fún mi ní físà yìí ṣé wọ́n ní fún mi tí wọ́n bá fún mi ńkọ́ kí ni máa ṣe tí wọ́n bá tiẹ̀ wá fún mi ńkọ́ ṣé mo mọ̀ èèyàn bẹ́ẹ̀ báwo ni máa ṣe àwọn wo ni mo lè pè ta ló lè ṣèrànlọ́wọ́ fún mi ta ló fẹ́ fún mi ọkùnrin máa pín yẹlẹyẹlẹ ókè wọ́n ti fún mi lówó tíkẹ́ẹ̀tì ó kú kinní kan bó ṣe rí gangan pẹ̀lú ìrìn àjò yìí nìyẹn pẹ̀lú mẹ́sẹ̀gì tí Dr. Charles tó mẹ́nu bà lórí ọ̀rọ̀ yìí tó yẹ yín sìn ọkùnrin tó gbé ti Dr. Charles wá èyí tó kọ́kọ́ jọ bẹ́ẹ̀ òun ni máa fẹ́ ká fi wọlé tá bá wá gbọ́ yẹn tán ẹ wá gbọ́ nǹkan tí Dr. Charles tó ń sọ pẹ̀lú ti nǹkan tó ń sọ lórí ọ̀rọ̀ arábìnrin yìí ẹ wá fi wora wọn àti nǹkan tó ń ṣẹlẹ̀ etí mo lè sọ fún yín náà short video ni but àkíyèsí tí ò ṣe fowó rà ni tó jẹ́ wípé táwa gan bá lọ Nàìjíríà gẹ́gẹ́ bí aráàlú òyìnbó tá a jẹ́ irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí wa àní dúró wo aburú o àní bá wọn rìn àrìnfẹsẹ̀ kọ àní lọ ìrìn àjò àlọ òde lágbára lọ́wọ́ Elédùmarè ẹ máa bá mi ká lọ wọn kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ̀yin tẹ́ bá ti follow mi lórí TikTok Dr. Zabby lórí TikTok Ayọ̀pẹ́ Zabby lórí Instagram ẹ̀yin tẹ́ bá ti subscribe lórí YouTube ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa share ọ̀fẹ́ ní ọgbówó lọ́wọ́ anybody ẹ comment náà síbẹ̀ èmi náà ń kí yín ẹ̀yin náà ń kí mi God bless you ẹ máa bá mi ká lọ now. ọmọ dúpẹ́ gbogbo ayé yín ò ní dáa àti wọ́ kí wọ́n ti ń pe orúkọ ọ̀wọ́ yẹn náà Tami whatever àti baby whatever ayé yín máa bàjẹ́ papọ̀ àti black goat ìyá yín fèkì ni wọ́n ti ń sọ fún mi nírọ́ ni ṣùgbọ́n nǹkan tó sọ lálẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ kò lè lọ́rọ̀ lọ mọ́ tí a bá tẹ̀fẹ̀ gba Yorùbá tẹ́lẹ̀ a máa gba Yorùbá yẹn ó ti ṣú ọ̀jù nítorí àwọn ẹ̀kan ti jìyà fún ṣùgbọ́n pé ó ń sọ pé àwọn kan ń ṣe kinní kan èmi ò tẹ̀ mọ́ àwọn tó ń sọ torí èmi dúró tán ni ṣùgbọ́n tó bá ti yẹ pé irọ́ ló ń pa ayé Dúpẹ́ ti bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ayé yín máa bàjẹ́ ni ayé yín ò ní nítumọ̀ nítorí pé ìkà la hate Yorùbá ò láìkì ìkà Yorùbá dúró tán ni gbogbo ẹ̀yin tẹ́ dúró sẹ́yìn alábòsí ni Dúpẹ́ o fún nǹkan tó sọ ní alẹ́ alábòsí ni tó bá sọ̀rọ̀ pé mọ́mí Brown ẹ má bínú àwọn ọmọ yín náà ni ẹ má bínú ẹ jọ̀ọ́ màá mọ̀ rò pé tó bá tẹ̀ ṣàbòsí yẹn màá rò pé èèyàn ni ṣùgbọ́n ní nǹkan tó sọ ní alẹ́ kò ń ṣèyàn olóbùkú ni èèkà ni ó lè ókè gbogbo owó àwọn tó gbà ó ti gbàgbé pé ó gbowó ayé ò ní dáa Dúpẹ́ Onítìrí Abíọ́lá ó máa ṣòfò ẹ̀mí ẹ̀ ni àdàbí tó bá yẹ pé tòótọ́ ló ń ṣe irọ́ ló ń pa tó sọ pé ọlọ́run sọ pé
Ọlọ́run gan bá wa sọ̀rọ̀ jù wọ́ lọ ó lọ́lọ́run Ọlọ́run burúkú ló ní Ọlọ́run gidi làwa ń sìn ó ní Ọlọ́run rárá Dúpẹ́ Onítìrí ó ní Ọlọ́run gbàgbọ́ bó ṣe ṣẹlẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí òun darúpọ̀ mọ́ ṣàpà kí ló ń ṣe ẹ́ àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ni kò ní dáa fún ẹ wá kó gbogbo àwọn èèyàn sínú wá jẹ́ káwọn èèyàn àwọn arúgbó tí wọ́n ń bínú wọ́n bẹ̀rẹ̀ wọ́n wọ́rì pé kíní ń dàrú ìwọ ló ń dàrú ayé ẹ̀ máa dàrú ni àdàbí tó wá sí pé lórí òótọ́ ló wà tó wá sí pé lórí òótọ́ ló wà láyé ò ní dàrú tó wá sí pé irọ́ ló wà ayé ẹ̀ máa dàrú pa ni nítorí pé èmi ò dẹ̀ mọ̀ ẹ́ ìwọ ò mọ̀ mí Ọlọ́run ó lè spíà àárín èmi àti ẹ pé èmi gan mò ń ṣọ́ ẹ sáàbù ni bọ̀tọ́ Ọlọ́run bá ti mọ̀ pé irọ́ ló ń pa fún èmi ó máa ṣẹ̀sín gbẹ̀yìn ni gbà bí mi ṣe sọ fún ẹ Dúpẹ́ orí ò pé ìwọ tó rí bí kúkúlú yẹn ayé ò ní dà ayé ò ní dà àfi tó bá jẹ́ pé tòótọ́ ló wà lórí ẹ̀ kí ló ṣe ó dẹ̀ ń ṣe pé òkè nítorí pé ìkànnì ẹ̀yin politician ayé àtijọ́ àti ìgbà tí ọkọ ẹ̀ wà láyé àti ìgbà tí ọkọ ẹ̀ ti kú the same politician náà lè jọ wà àwa ò sí politician rí èmi ò ṣe kankan rí ìyá mi kan ní máa send voice note ìyá mi sí ẹ àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ìyá mi sọ pé kí ló kàn ẹ́ pẹ̀lú Onítìrí tó ń gbèjà ìwọ wèrè yìí tí mò ń gbèjà ẹ ayé ẹ máa bàjẹ́ ni àdàbí tó bá yẹ pé gbogbo àjà ẹ gbogbo èèyàn ló bú mi tán gbogbo àwọn Ìgbòho ló ń yọ mí nínú group nínú ilé agbára nínú ilé kí ló lórúkọ kejì wọ́n pọ̀ tán ti yọ mí wọ́n ń yọ mí everywhere nítorí tiẹ̀ àdàbí tó bá ti jẹ́ nítorí tiẹ̀ mo fi jà Dúpẹ́ Onítìrí tí mi bá ti jà nítorí tiẹ̀ tó bá yẹ nítorí tara mi mo ṣe ń jà ló máa go scot-free ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nítorí tiẹ̀ nígbà tí àwọn ọmọ Yorùbá dìde sí ẹ tí mo wá ń jà fún ẹ ni mo fi ń jà fún ẹ gbogbo ohun tó sọ ní alẹ́ ó máa jẹ̀yà ẹ̀ àwọn ọmọ ẹ̀ máa jẹ̀yà ẹ̀ ìrandíran ẹ̀ máa jẹ̀yà ẹ̀ torí pé èmi dúró fún òótọ́ mi mọ̀ pé ẹni ẹ̀sìn ni ẹ́ ìkà ni ẹ́ ọmọ àlè ni ẹ́ ọmọ ìrankíran ni ẹ́ ó wá kó àwọn kan mọ́ra ẹ bẹ̀rẹ̀ sí ń gbà wá ẹ bẹ̀rẹ̀ sí ń parọ́ fúnra ẹ ń parọ́ káàkiri ẹ máa ṣòfò ẹ̀mí yín ni bẹ́ẹ̀ ni bí màá rí nìyẹn kí ló dé torí owó ẹ wá ń ṣe yánmayànmá kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan nítorí owó Dúpẹ́ ó dẹ̀ nítorí owó ń ṣe gbogbo eré kò jẹ́jẹ́wọ̀ kò ń ṣèwọ̀ wọ́n pààrọ̀ ọmọ ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ ó máa ṣẹ̀sín gbẹ̀yìn ayé ẹ̀ ni àwọn ọmọ ẹ̀ máa ṣẹ̀sín kúrò nílẹ̀ Yorùbá ni Abíọ́lá ò ní gbélé mọ́ orúkọ ọkọ ẹ̀ yẹn àní gbọ́ mọ́ lórí àwọn ọmọ ẹ̀ àní gbọ́ mọ́ lórí ayé ẹ̀ àní gbọ́ mọ́ lórí gbogbo nǹkan tó dáwọ́lé àní gbọ́ mọ́ gbogbo wọn máa perish ni àdàbí tó bá yẹ pé àṣe èmi ò gbọ́ nítorí Onítìrí mo fi wọnú àbí nítorí Abíọ́lá mo ti wọnú agitation torí pé kí àwọn èèyàn wa kó wọlé ká gbára lọ Fúlàní lèmi fi wọlé ni mo náwó tí mo nára àjàbí tó bá yẹ kò ń ṣe torí yẹn Dúpẹ́ ó ti ṣẹ̀sín ayé ò ní dá mọ́ ó wá jókòó sórí íńtánẹ̀tì bẹ̀rẹ̀ sí sọ tútùkùtù for hours mo rò pé máa change ìwà ẹ àbí àṣẹ olórí burúkú ni ẹ àti wo àtàwọn tó tẹ̀lé ayé yín máa bàjẹ́ gbàgbọ́ àti wo black sheet àti tèmi whatever àti bíbí idiot àti gbogbo yín tẹ̀ ti tẹ̀ mọ́ ọmọ Yorùbá ayé máa bàjẹ́ ni àdàbí tó bá yẹ pé tòótọ́ lè ń ṣe
àtàbí tó bá yẹ pé tòótọ́ lẹ wà lórí ẹ̀. Àwọn tó ń please tó ń bẹ̀ mí pé kí n má sọ̀rọ̀ jáde, àwọn yẹn gan lẹ ń tákò. Àwọn gan lẹ sọ pé onírọ́ ni wọ́n, olè ni wọ́n ṣe kíní kan. Àwọn yẹn ló ń bẹ̀ mí o, tipẹ́ náà ti ń bẹ̀ mí. Mo ti sẹ́ndì fídíò kan tó fi bẹ̀ mí. Wọ́n bẹ̀ mí tán, mo ti shoot fídíò yẹn jáde. Mo pláàsì ìgìlà àti black gold. Ẹ wá ń sọ kàtìkàtì, ayé yín máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ ló ṣe máa rí, kò ní yí padà. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé àkókò ojú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá mi yorùbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Mo rò pé ọ̀rọ̀ yìí díẹ̀ nínú wa láti gbọ́. Pẹ̀lú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a jẹ́, ewu ọ̀rọ̀ yẹn, ẹ̀wù nǹkan tó dàrú, ẹ̀wù nǹkan tó bàjẹ́. Wọ́n ní alára, òun ló mọ ibi tí ó ti ń dùn òun. Wọ́n lọ́dọ̀ mi nìkan wà. Tó bá yó o mọ̀, tó ò bá yó o mọ̀, ọ̀n ní ìdá ti sọ fún ẹ. Ẹ wo nǹkan tá a sọ. Wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn kan wọ́n ti tọrọ àforíjì, àwọn kan wọ́n ti gbàgbé, wọ́n ti lọ bọ̀ wọ́n tọrọ àforíjì. By the time tó máa jẹ́ wípé nǹkan kan máa ṣe ẹlòmíì, kò ní mọ̀ wípé nǹkan tóun ti fẹnu ara òun yìí sọ lórí ọ̀rọ̀ arábìnrin yìí ní lórí program Ṣó Yẹ Kó Rí Bẹ́ẹ̀ bí ọdún méjì sẹ́yìn. Ọmọ obìnrin kan, ìyá kan, grandma kan tí a bí nínú obìnrin, ó ṣẹ́ èpè kan fún ọ̀tá Ìgbòho. Kí obìnrin yẹn kó wà láyé kó wà láàyè ńsìn tó bá rántí ọjọ́ yẹn pẹ̀lú nǹkan tí à ń sọ wípé ó lè làwọn ẹni yìí. Ẹ mọ Queen Bee tó ń sọ̀rọ̀ yìí, ṣe mọ pa tó kó ní ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrì? Ṣe mọ ipa tó kó ń bẹ̀? Last minute ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ wípé olè ni, wípé irọ́ ló ń pa ní last minute. Àwọn olórí kò tán síbẹ̀ tàbí olórí kí ló ń jẹ́ tó wà nínú UK ń bíbà. Mélòó èèyàn fẹ́ kà? Ṣé ìyá oníyà, ẹni ẹlẹ́ni, gbogbo ìlàkàkà ẹ̀ nílùú òyìnbó tó lọ kọ́lé, ilẹ̀ tó fẹ́ tó láti kọ́ estate, kí Dúpẹ́ jẹ́ kó dáwó lọ́sàn-án orúkàn tíjọba tún gbé ẹsẹ̀ lé. Ta dẹ̀ ń sọ fáwọn pípù yìí wípé Ọlọ́run póríṣiríṣi. Ọlọ́run tọ́mọ obìnrin yìí ń pè fún yín, Ọlọ́run olóṣèlú ni. Ọlọ́run, ó máa ń sọ fún yín pé àwọn pípù yìí wọ́n ti mú orí ènìyàn, wọ́n ti fi mu ẹ̀jẹ̀. À ń porúkọ Ọlọ́run yẹn, irọ́ ló ń pa, kò jọ wọ́n lójú, àwọn fi ń ṣe 419 ni. Wọ́n fi ń ṣe 413 ní apáríwò wá sọ. Ẹ wá wo last minute. Ó yẹ kójú máa tì yín ni. Ó yẹ kẹ́ fọwọ́ máa bojú ni. According to àwọn ni o. Wọ́n sọ wípé wọ́n ta Ìjìnlẹ̀ lọ́fà. Wọ́n ta lọ́fà, ṣọ́fà ni tàbí ta lọ́fà. Tàbí wọ́n ṣàtá ní nǹkan kan ṣá. Wípé ìyàwó ẹ̀ ló lọ forí bẹ. Ìjìnlẹ̀ tún lose ìyàwó ẹ̀ lórí ìrìn àjò irọ́ tá pariwo tí Ìjìnlẹ̀ ń gbé ọ̀tá wa ṣépè tó mú wa ní best enemy ẹ̀. Ibo ni Ìjìnlẹ̀ fẹ́ fojú sí báyìí? Ọmọ Yorùbá, ṣá wá ń pọ̀ sí ni tàbá ń dín sí ni? Now, ọ̀rọ̀ tí bàbá Ṣáà, tí Mr. Ṣáà ti sọ, tí Dr. Ṣáà ti sọ, níbi tẹ́rù tí wàá ń bà mí nípa àwa ọmọ Yorùbá. Àwa ọmọ Yorùbá, kò síbi tó ti ń kẹ́ ti yàlẹ́, bọ̀ ìkan pọ̀ jù kan lọ. Nínú ìran
àwọ̀ dúdú dẹ̀ ní nǹkan yìí wà, kò ń ṣọmọ Yorùbá nìkan. Kò ń ṣe pé òyìnbó ò ní lọ́wọ́, but òyìnbó worst tó ìran dúdú ní all over gbogbo àgbáyé níbi tí dúdú bá wà. I'm telling you. Dúdú, àwọn tó tún wà l'Amẹ́ríkà, dúdú Amẹ́ríkà, òun tún ní ìlara dúdú Áfíríkà. Ọ̀rọ̀ náà ò yé mi. Ọ̀rọ̀ náà ò yé mi. Bọ́ kó tó di pé a lọ sí ti Miss Dr. Charles, ẹ̀yin tẹ́ bá wọn Dr. Charles ẹ̀ máa ọ̀jọ̀gbọ́n ni, ọ̀mọ̀wé ni, àwọn onílàákàyè ni, àwọn tí àwọn èèyàn ńláńlá pè láti gbọ́rọ̀ lẹ́nu wọn ni. Kò yé yín sìn, àwọn ni Dr. Charles. Mo mọ̀ pé tí n bá gbé jáde ń sin ọ̀pọ̀lọpọ̀ òyìnbó. Ẹ jẹ́ mi kọ́kọ́ tiẹ̀ gbé ti Dr. Charles wá kí n tó wá gbé ti ọmọbìnrin, àwa tá ń lọ ilé ọdún, àwa tá a lé èèyàn ńlé. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Dr. Charles sọ náà kó tó di wípé màá gbé tẹnìyàn wá kí má bàa gbà wá lákòókò. Ẹ máa bá mi kálọ. Processes of prosecution, justice, they are more enduring and produce the right results. Don't concoct allegations upon allegations. You use the police, you use the DSS, you use EFCC, you use whatever to intimidate people. It does not work. Nigerians are a people, they don't fear. The generation of my children that are now in the streets, they don't fear. They don't fear anything. You can see it in the way they behave. They don't fear, they don't care. So if you arrest one Dele Farotimi, 17 others will come up, 20 others will come up. You arrest one Aisha Yesufu, 50 others will come up. You take VDM to court. A lot of people will migrate to the court. It goes to Idumota or one place in Lagos. The whole crowd will come out to welcome him. You dare go there whether you come back alive. So it does not work. It does not work. Let me also tell you something. The average Nigerian is easily very gullible. Let me ask a simple question. If it is Afe Babalola that has arranged for Dele Farotimi to be arrested or kidnapped from the office, brought to Ekiti State by road, and his chambers or whatever ensured that they presented a reason why he should be denied bail, most likely the magistrate that denied him bail, so Afe Babalola is Yoruba, the lawyers of his chambers, Yoruba, Egbotokun, Yoruba, Commissioner of Police, Yoruba, Dele Farotimi, Yoruba. Forget all this your agitation for nations. Forget this your agitation for nations. The cake is the same. If you cut it into small units in a marriage ceremony, it is the same ingredients, the same taste that will be in the cake. Yoruba will oppress Yoruba. The elite will oppress the poor. Dele Farotimi is not in their group. That's why they're oppressing him. They are treating him this way. Take him to court. He will either win or lose. If he loses, he will pay you. So, there are only two classes, two tribes in this country, as I said in one of my videos. The elites and the poor. We can have a transition. There are some people who have left the bottom to a certain level and they hate the oppression and the poverty that they experience below and will not want it to continue. I suffered a lot of indignity, pain, and whatever from below. It was social justice that took me to where I am today. So I fight against injustice.
I fight against criminality in this country. If you take Arewa State, the same oppression, didn't you see a governor asking them to slap an imam, carry him away? It is the same oppression that is there. Create Arewa State. Create Biafra as a nation. Arewa nation, Yoruba nation. The same oppression will be there. Create any nation you create, the same oppression will be there between the elite and those who don't have. Among us pastors, today we no longer depend on God to fight our battles. We must arrest whoever that we think defames us or cyberbullies us. We don't remember what was said about Jesus Christ. The police has become our agent of redress, fight, and intimidation. Me, if you come to my page and talk rubbish, I will fight you myself. I don't need police. I don't need police. I have enough intellectual capacity to deal with you. There are days I stay awake till 4 a.m. fighting online. I'm unemployed. I am unemployed. I'm retired. I retired from medical practice since the age of 40. That's 25 years ago. I don't have work. I'm unemployed. I've left all my businesses for my wife and my children. So if you are ready to fall into the gutter, I fall into it with you. Then I come out. I bath myself and perfume myself according to Aisha Yesufu. Mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin yá mi ìbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Ṣé gbogbo wa náà la gbọ́ nǹkan tí Dr. Charles nǹkan tó sọ? Àwa tá à ń sọ wípé a fẹ́ dá dúró. Àti fídíò Queen B tí mo gbé wá yìí, ìjìnlẹ̀ Black Gold Dúpẹ́. Máa wá gbé ibi tí Ìgbòho tó ti sọ̀rọ̀. Ìyẹn lè máa fi mọ ẹni tó ń ṣe òtítọ́. Ìgbòho ń pe orúkọ wọn tó ń gbé yàláyà bàbá wọn tó ń gbé ṣépè ni. Ibo lẹ ti rí Dúpẹ́ Onídìí ti rí. Yàtọ̀ sí kó máa fọ́ǹbù, ó yìí ń sọ pé àwọn ti gbà á. Èmi ò gbọ́rú ẹ̀ rí. Bóyá nǹkan kan ti ẹ̀yin ṣọpọlọ ẹ̀yin náà. Ẹ ti gba ilẹ̀ Yorùbá, èmi ò gbọ́ rí. Tẹ́lẹ̀ tí n bá ń gbọ́ mú ìgbọ́ láàárọ̀ ìbákan wípé kí oríwo la fẹ́ kọ sí nǹkan tó ń ṣe arábìnrin. Ó ti gba ilẹ̀ Yorùbá, ó ti gbà á, ó ga o. Àwọn èmi wà, sáíkò wọn pọ̀ ní o. Bọ̀ ìsìnyí lẹ máa mọ̀. Ẹ̀yin máa gbé nǹkan tí Ìgbòho sọ, bí Ìgbòho ṣe ń sọ̀rọ̀. Kẹ máa wá wo, kẹ máa gbọ́ ọ̀rọ̀ tí Dúpẹ́ sọ. Ìyá onísítórì ló yẹ kán máa pe Dúpẹ́ Onítìrì. Bèbí ti ṣẹ́ ṣe kí ni bèbí ti ṣẹ́ ojú. Ìwọ tó bá wà láyé, tó bá wà láàyè, tó bá pẹ̀lú ẹni tó la ẹnu ẹ̀yìn, ṣégbè fún Ìgbòho nígbà tí Dúpẹ́ tó wá kó bá ọ̀tá wa. Kò tètè máa tọrọ àforíjì kágbà tó dé. Kíkú tó béèrè lọ́wọ́ wa pé kí la fi ẹnu wa yìí, kí la fi commit nígbà tá a wà ní ayé. Arábìnrin tí mo ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sórí ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ yìí. Kódà gan kí Ìgbòho kò ṣẹ̀. Àmọ́ ṣùgbọ́n pé Ìgbòho ò ṣẹ̀. Ìjọba nation tó jẹ́ pé tá a bá gbà lé ní orúkọ bàbá tèmi ò ní síbẹ̀, orúkọ bàbá tiẹ̀ ò ní síbẹ̀. Irú ìtara wo nìyẹn? Tẹ́ bá gbọ́ èpè yìí, kò sí bó ṣe lè jẹ́ abiyamọ ara ta pé kí ló ṣe, kí lẹ́ni yóò bá ṣe fún ẹ tó yìí. At the end of the day, òun rèé o, ọwọ́ mi máa rèé o funfun nẹ́nẹ́. Ọwọ́ mi máa rèé o funfun nẹ́nẹ́. Lọ́jọ́ kìíní àná, èmi yìí ni Dr. Zabby. Èmi mo kọ́kọ́ jáde. Àwọn mídíà ẹgbẹ́ mi gan, wọ́n àtàkì mi pé kí ni Dr. Zabby kí ló ń sọ yìí? Mo ló ní kílàkàyè ni mò ń bá sọ̀rọ̀. Ó lè má yé yín.
onílàákàyè ló lè understand mi wípé nǹkan tí mò ń sọ nǹkan tẹ́mi rí mo ro àròjinlẹ̀ akéré but Ọlọ́run máa ń jogún nǹkan fún àwọn èèyàn jura wọn lọ ẹ̀bùn ni mo ti wò ó ṣàzúzẹ̀ wípé ẹni yìí ẹni ibi kí bí òun kẹ́nìbọ̀dì lọ kàkà kókó ẹ lọ́wọ́ ọjọ́ mi lọ́dà rẹ̀ nù mí omi máa jídùn rẹ̀ má dá ẹnìbọ̀dì sí ẹni ìtẹ́lẹ̀ rẹ̀ ṣó máa dá omi jẹ́ máa jídùn ṣó dá wọn bẹ́ẹ̀ tàbí dá wọn bẹ́ẹ̀ ṣó dá wọn bẹ́ẹ̀ tàbí dá wọn bẹ́ẹ̀ ní gbogbo ògbà yẹn gan pàápàá gan wọn ṣe Sunday gan àwọn Akíntóyè gan wọn ṣì ń wò báyìí pé àwọn máa ṣe kò ní ṣe ẹ jẹ́ ká ìfún ní ṣáǹsì tèmi tí kó bàtà mi mo gan pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí bí mo ti sọ pé èmi dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí mo dá dúró ó pè mí kó tó di pé ẹyọ kọ̀ọ̀kan tẹ́rìwọ́dì dẹ́ ń yọ tẹ́rìwọ́dì dẹ́ wà ń yọ àtọ́wọ́ sábì sọ bẹ́ẹ̀ o Dr. Zabby sọ bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé wòlíì ni mí kékeré lẹ pé Dr. Zabby ni pé wòlíì ni mí wòlíì ni mí wòlíì ayé ọpẹ́ yọ ẹ pè mí bẹ́ẹ̀ mò ń jẹ́ yín Dr. Zabby olórúkọ púpọ̀ lọ́jọ́ kìíní àná tí kí ló ń porúkọ ẹ̀ tó yọ ẹgba ti ọmọbìnrin yìí Koiki Ọláyọmí Koiki come outside come colours are here ó yẹ ká fún Ọláyọmí Koiki ní gift come ó yẹ ká máa fún Ọláyọmí Koiki ká máa fún ní ọ̀gìnì my brother ó yẹ ká máa fún Ọláyọmí Koiki kẹ́ máa fún lẹ́bùn kẹ́ máa fún Ọláyọmí Koiki kẹ́ lọ fún lẹ́bùn lórí platform mi torí pé kí ni ó yọ ẹgbà tí lọ́jọ́ náà lọ mi ò ní fídíò yẹn yẹ kí n lọ mú mọ́ eléyìí tí tó kú ẹgbà bò pé ọmọ ẹran lẹ́yìn yìí sẹ́ ọmọ ẹran ni ṣé ó padà jọ ọmọ ẹran tàbí kò jọ ọmọ ẹran gbòòsà mẹ́ta fún Ọláyọmí Koiki gbòòsà a sọ bẹ́ẹ̀ àjẹbá bẹ́ẹ̀ pé ọmọ àlèlélé ọmọ ìrankíran ni now mo kí wa lẹ́ẹ̀kan sí pàkúrò ojú ọjọ́ ṣeré a máa jọ fojú àtújọ fi wo ilé àtújọ fi wo ti kí ni Ìgbòho náà kí ni Ìgbòho sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dá ṣáká tẹ́ máa fi wọ̀n ìpele yìí Ìgbòho òbèrè epo Ìgbòho ṣe tinú tọkàn ní irú ẹ̀dá tí Ìgbòho jẹ́ láti ilẹ̀ ibi tán ti fi ń ròyìn Ìgbòho láti ìlú wọn nígbòho bó ṣe máa ń kọ̀yà bí ò ṣe lè fẹ́ kíyà jẹ ọmọlàkejì lójú ẹ̀ òun ló sún Ìgbòho torí ọ̀rọ̀ Yorùbá nation yìí kò ń sọ̀rọ̀ owó Ìgbòho ń sùn nínú owó ń jí nínú owó ni Ìgbòho ń kọ̀máǹdì owó ni owó ò kọ̀máǹdì Ìgbòho èló ni Yorùbá nation ti gbé fún kí la lè sọ ìpèrè Ìgbòho nínú ìrìn àjò yìí ń sìn wọ́n wá ní bàbá dúdú wọn kò wò kíní kan fún wọn kò wò in short bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní tí irọ́ tó bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí tó ti tọ́ bá ń bọ̀ bá ó máa ba lọ́nà ni á ba lọ́nà bá ti kọjá gbé a kí bàbá wa ṣe Sunday Ìgbòho torí rọ̀ yẹn ó ti lọ ó ti rìn lọ ẹ̀kan náà báyìí ti Ìgbòho dé ó tún kọjá ẹ̀ ní torí ẹni yìí ni ẹni ẹ̀yẹ ni gbogbo àwa tá a lè dúró lórí òtítọ́ ni fún ìran wa ojú òní tiwa ẹ má gbàgbé láti bá wa share ètò yìí ẹ má gbàgbé láti bá wa tẹ like ẹ má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì sí sílẹ̀ ojú òní tiwa òun ní fi wá ṣàwátì òun ní fi wá ṣe àpínlẹ̀ ẹ jẹ́ á wo fídíò bàbá wa Ìgbòho yìí kí ni statement tán sọ ní ibi báyìí ká tún wá wo ti ẹ̀kọ́ tó ń kọ́ wa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àbúrò ò ní ṣẹlẹ̀ sí mi àti ẹ máa bá mi ká lọ. God bless you. One love. Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ń bú mi. Àwọn kan lóhun tí ó jẹ ní wá. Ká fi tẹ̀gàn kó mẹ́ ká fi tẹ̀gàn sí olówó ni mí. Ọlọ́lá ni mí. Mo sì ń tọ́lọ́wọ́ fún yàn tọ́lọ́wọ́ fún mi. Mo bí ọmọ tó pọ̀. Mo ní ọmọ ní Canada, mo ní Germany, mo ní káàkiri. Kò sí ojú mọ̀ fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tí ó sì fún mi. Tí ọba dẹ̀ sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí. Fúlàní wọ́n mi mo wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára olóko ẹrú Fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn. Èmi ń kélẹ̀ Yorùbá tánú ń kélẹ̀ Ìgbò
Buhari ní kí wọ́n pa mí kọ́ pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmọ́lé rẹ̀ Màlàmí tí ń fọ́ táǹgbà náà Màlàmí dàlẹ́ nì ó ti dẹni àná Lateef Fagbemi ó ti gbapò lọ́wọ́ ẹ̀ Buhari tí ń lu agbára ńgbà náà tí yan bí ẹni pé kò ní kú lọ́la Buhari yẹn dàlẹ́ nì ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀. Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí wọ́n ní ẹja kò lóko ẹrú Fúlàní ẹja dádúró àwọn la ní epo la ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣẹlẹ̀ láwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ bẹ́ẹ̀ wọn dá mi lóhùn lónìí nǹkan. Buhari wá gbé èkú fọ́ọ̀gù ìjọba tó ti bayé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà méje kí ló ṣe. Ohun tó wá dùn mí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá ni wọ́n ní ìjà ṣe protest ebi ń bàbá ìjà ń jẹ wá. Ṣé ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé ebi ń pa wọn. Wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń dàkọ́ wọ́n ti ṣe gbogbo nǹkan tó wù wọ́n. Ìgbò ti lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń dàkọ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní kó o lè ké èkó ní sọ pé ebi ń pa wọn. Kí ló dé táwọn olè fọ́ sọ ọkọ̀ kálé wọn kó lórí ilẹ̀ bàbá wọn. Káwọn bàbá wọn ráyè dáko, káwọn wọn ráyè lọ bí tó yìí. Káwọn wò bí yẹn bí ọkọ̀ wọn. Fúlàní wọn dá oúnjẹ padà ní Niger wọ́n tọ̀nù lókùn tó báyìí bọ̀lọ̀ ní tí ó rí bọ́ọ̀lọ̀ lórí ẹbí àgbàdo lọ bí ìkànnì ọkà bàbà wọ́n ní abẹ́ mẹ́ta ọkà lọ bí ilẹ̀ ilẹ̀ tó ń bàbà mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.